ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ ikú Toba Ijaya ọ̀rọ̀ yìí sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí. Àwọn kan ròyìn pé Toba Ijaya yìí pé aláàánú ni, pé téèyàn bá sunkún dọ́dọ̀ Toba Ijaya pé onítọ̀hún máa rẹ́rìn jáde ni. Oríṣiríṣi ọ̀rọ̀ ló jáde lẹ́yìn ọ̀rọ̀ ikú Toba Ijaya o. Báwọn kan ṣe ń sọ yẹn tán láláàánú ni Toba Ijaya, bẹ́ẹ̀ làwọn kan ní pé Toba Ijaya fúnra rẹ̀ pé bíbélì ní ẹni tó bá tọwọ́ ìdàpá ni pé nípa idà náà la máa fi pọ̀ nítọ̀hún. Àwọn kan ní àìmọye ẹ̀mí ló ti bọ́ látọwọ́ Toba Ijaya. Wọ́n ní Fádèyí Jíbówú, àwọn kan ti ẹ̀ròyìn débi pé nígbà tí wọ́n ń jà lọ́jọ́ sí, because tẹ bá gbọ́ sórí Toba Ijaya pé ó jàgbalẹ̀ pé ajagungbadé ni, ó jàgba gbogbo àwọn gáràjì àbí bus stop la dẹ̀ fẹ́ pé ni, pé tán bá dẹ̀ ń jà bẹ́yẹn pé ó máa ń mẹ́mí lọ́wọ́, ó máa ń èèyàn kan tẹ̀ sọ débi pé bàbá kan wà tó jẹ́ pé wọ́n gé orí ẹ̀, ṣé Jíbówú àbí Fádèyí pé wọ́n forí bàbá yẹn gbá bọ́ọ̀ ni. So kí là ń try láti sọ ni pé àwọn kan yìn pé no Toba Ijaya èèyàn gidi ni o, èèyàn rẹ̀ ni o, bẹ́ẹ̀ làwọn kan ní pé pé ọwọ́ ẹ̀ náà ò mọ́, báwọn kan ṣe ṣàlàyé bẹ́ẹ̀ gbogbo ẹ̀ inú fídíò yìí náà lẹ ti máa wò kẹ́ gbọ́ nǹkan táwọn èèyàn sọ nípa Toba Ijaya. Ẹ wò nǹkan tèmi kàn mọ̀ ni pé nílé ayé ẹ jẹ́ ká gbé ilé ayé ṣe rere. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ń wo fídíò lórí channel yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí, ẹ kílìkì sórí subscribe button yẹn, ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ subscribe, ẹ ò ní fi gbọ́mọ sí. Ó yá ẹ jẹ́ ká sáré wo fídíò yìí. Ẹ má gbàgbé ẹ jẹ́ káwa náà fi kọ́mẹ̀ntì tiwa sí o, because a lot of people tó jẹ́ pé ibi kọ́mẹ̀ntì yẹn náà lẹ́lòmíì náà tó fi máa ń kọ́gbọ́n. Ó yá ẹ jẹ́ ká wò. Ó gbẹnu tán o. Ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sórí Adétọ́lá Dọlápọ̀ Media, níbi tá a ti máa ń mú ìròyìn lọ́lọ́kan-ò-jọ̀kan wá fún yín káàkiri àgbáláyé, pàápàá jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Èyí tí mo fẹ́ mú wálé ní ó tún gbẹnu tán, bẹ́ẹ̀ ni o, nípa Toba Ijaya ni. Àwọn èèyàn ti jáde, oníkálukú ti sọ oríṣiríṣi nípa irú ènìyàn tí Toba Ijaya jẹ́. Àwọn kan ní aláàánú ènìyàn ni, wọ́n ní pé bá bẹ́kún dé ọ̀dọ̀ ẹ̀ ẹ̀rín lèèyàn máa bá jáde. Àwọn míì dẹ̀ tún sọ ní ìdàkejì pé àìmọye ẹ̀mí náà ló ti ọwọ́ Toba Ijaya bọ́lẹ̀, tí wọ́n sọ wípé ọwọ́ Toba Ijaya ò mọ́, wípé tí bíbélì gan ní pé tí ẹni tó bá fi idà pànìyàn, idà náà ni a fi pa. Ẹ wo, ẹ má jẹ́ kí n gbà yín lákòókò. Mo fẹ́ kẹ́ wo fídíò ìfúnra ara yín, kẹ́ make sure pé ẹ wò dé ìparí, kẹ́ rí àwọn àṣírí tó wà nínú ẹ̀, kẹ́ máa gbọ́ nǹkan tí oníkálukú ń sọ. Bẹ́ẹ̀ ṣe ń wò, ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment. Ẹ̀yin tí ẹ ti subscribe, ọ̀fẹ́ ní subscription, kò ná yín lówó, kò ná yín ní extra data. Ọwọ́ tẹ fi ń subscribe ẹ̀ ní fi gbọ́mọ sí ti like come your way again. Ó dàbọ̀. Ọ̀rọ̀ tẹ́ àwọn onímọ̀ òun ṣe mọ̀. Bọ̀wọ́ tó bá ti wà ń sọ mi ìfakọ̀ bàríkà mo gbogbo ẹ̀ lọ ẹ̀. Ẹlẹ́ máa sọ fámìlì yìí kan, ẹlẹ́ máa sọ fámìlì yẹn fún wa bọ́pa. Nù àwọn gbọ̀n fọ́lẹ̀ fún wọn ni Sego ẹ̀jọ̀ skidulu àgbà bẹ̀rẹ̀ sí. So iṣẹ́ wọn yẹn ẹ̀wù kò lọ fà. Ṣé o ti iṣẹ́ wọn yẹn lọ fà àmọ́ ṣé iṣẹ́ àgbèrò iṣẹ́ tó lọ fà ní iṣẹ́ kù ni mi lè fún ọ̀tá mi mo ò ṣe kó máa ṣe ẹ̀. Wọ́n máa ń para wọn. Mo fẹ́ wà bẹ́ẹ̀. Iṣẹ́ tó yẹ pé ẹ lè mú tẹ́ṣọ́ra yín tó bá lẹ́gbẹ̀ẹ́ yín báyìí. Wọ́n bí yín dáadáa sọ pé tẹ́ṣọ́ra iṣẹ́ àtòfi jókòó pẹ́ ń bọ̀ pẹ́fẹ́ lọ tẹ́ pé kẹ́ wá jókòó síbẹ̀. Ṣé yẹn ṣẹ́ nìyẹn? Wọ́n máa gbọ́n kọ́lẹ̀ yẹn. Bọ́ọ̀tì ẹ̀ náà kọ́lẹ̀. Wọ́n máa ń ṣọ́ra wọn lápá, wọ́n ń ṣọ́ra wọn. Wọ́n ṣọ́ra wọn ni. Mo ṣe ń gbọ́ mi mọ̀ bí àlòtọ́ ni bí àárọ̀ ni o, ẹ má ṣe ẹ jọ o, mi ò sọ ní ìròyìn ni o. Nǹkan tí mo gbọ́ ni pé wọ́n ní jẹ́ pọ̀ lọ́wọ́ sí ara ẹ̀. Allegedly lè máa fẹ́ má ní ẹjọ́. Wọ́n ní jẹ́ pọ̀ wọn náà wà ní ọ̀nà tọ́jú wọn náà báyìí. Kó wọ́n jẹ́ kẹ́lẹ́ bọ́ pé wọ́n náà wà níbi kan tó ń tọ́jú ẹ̀ báyìí bá rẹ̀ ò yá. J-Pron salon. Ẹ confirm now. No. J-Pron salon. Nǹkan tó wà ń bẹ ni pé nígbà tí. Wọ́n ní wọ́n fẹ́ jẹ́ torí Ọlọ́run. Kí ló máa ṣe tàdé mi àjọpín yìí o? Kí ló kò fáwọn níbo? Nú mi ìbámu rẹ̀ wí, ṣé mo dún mi sọ pé kí ni mi ìbá ń gbé ìyá mi. J-Pron salon because wọ́n ní pé kí
mú bọ̀bọ̀ kan wọ́n ti mú bọ̀bọ̀ yẹn nísìnyí bóyá fọgànẹ́sà lọ pé bọ̀bọ̀ yẹn bóyá. Yes, fọgà ó ń ṣe car wash náà. Ó ń ṣe car wash nígbà tí Toba ń lọ ó lọ salute Toba kó 4,000 fún so nígbà tí Toba kó 4,000 fún ó wá ṣe audio sí èèyàn kan ṣọmọ illiterate ni pé ó ti ń bọ̀ o Toba ti ń bọ̀ o ó ṣe sí èèyàn kan èèyàn tó ṣe sí yẹn ìyẹn kọ̀ wọ́n pé kí lélẹ̀ ìyẹn yóò kàkún òun á rò pọ̀ audio yẹn ò lọ òun wá ṣe sí àwọn tó wọn níṣẹ́ gangan wípé ó ti ń bọ̀ o aláyé ti ń bọ̀ o so nígbà tí wọ́n wá kéde wípé wọ́n kú ìyẹn kọ́ dà pé èèyàn kan ṣe audio sí mi bó ṣe lọ mú bọ̀bọ̀ yẹn nìyẹn bọ̀bọ̀ yẹn bá ní kọ́yẹ́ kó mú jẹ́wọ́ 5 million lọ fún òun. Yes. Ṣáà kà wọ́n ti mú bọ̀bọ̀ yẹn nísìn so ìyẹn ni ó dàbí pé ó kàn wọ́n jẹ́ prom àti jẹ́ prom ṣe sáré. ẹ̀yà mo bá lè lọ àbí lẹ́yìn ìyẹn ṣọ́dún tún mélòó mi ẹ̀mọ̀ kéyìí tó sọ ní. bí mo ṣe mọ́ ọ̀dà kan náà mẹ́ta nù. ẹ máa gbọ́ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ máa rí pé ọ̀rọ̀ yìí. àdùgbò another fighter o ẹsẹ̀ Zaria ọmọ àjà ọmọ ọlọ́pàá wà ń bẹ̀. ó máa lọ fà because ní Kétu ń bíbà yìí bí ìgbà tán ṣèkà fún Kétu ni ní gbogbo irú bọ̀bọ̀ yẹn tán mú sí gbogbo nǹkan tó ń lọ àwọn tó máa ti dárúkọ wọn ní tẹ̀kẹ́ ẹ̀gbọ́ ẹni tí. ẹ̀dùn báwo ni Bádé ṣe jìnnà sí Kétu ṣó kò jìnnà rárá ni. kò lọ náà fà bẹ́ẹ̀. bọ́tí ilé tó kọ́kọ́ òun ló ní street Fadé ilé tó kọ́kọ́ Fadé yìí ló kọ́ òun náà ló ní tíkẹ́tù òun ló ní street ẹ̀ òun ló ní tíkẹ́tù ilé tó kọ́kọ́ Fadé yìí lọ sí sí. láti ìsọlọ sí Oṣòdì ṣé bóyá dín ní àbí kò tó bẹ́ẹ̀. kò tó bẹ́ẹ̀ ok láti ìyànà sọlọ sí kọ́lẹ́jì nǹkan ṣé bí bẹ́ẹ̀ kọ́. ìyá kọ́lẹ́jì ọ̀nà ayé àbíyá. kò jìnnà rárá. kò jìnnà but straight road jìnnà because ẹ rí. ó dàbí bí ẹ̀kọ́ náà wọ́n ṣe lò pé láti kó àwọn lọ́wọ́ wà. ṣé ọmọ sọ̀rọ̀ ni. no mo ń júwe gbogbo ibi tí mo lè mọ̀ ni. no. ok láti ayé bus stop sí Dálékọ́. yes. ẹ máa gbọ́ ẹ mọ̀ bíi. Lásùtẹ̀kì yẹn sí ẹ mọ̀ pé ọjà kan wà ní ọjà tó ti ń tòrò. ẹ gorí bíìjì bó ṣe rí nìyẹn. bá sọ̀kalẹ̀ ńkọ́. bá sọ̀kalẹ̀ ọjà tó ẹ̀sà lè bí tó láti sọ̀kalẹ̀ ibi tó dé nìyẹn ibi tó dé gangan nìyẹn látàyè délé. àdúgbò ló wà. kò jìnnà sílẹ̀. mo mọ onípàdé láti onípàdé lè gba gúrùfù yẹn kọ́ mo mọ yẹn. àkójì ló ń gbà yẹn ọba ní kò rí ẹsà ọba ní kò Anthony kíná polúkọ ẹ bá kò jìnnà síra wọn kò ń ṣe ibi tó Kétu síbẹ̀ yẹn kò jìnnà síra wọn sí Fadé. Fadé yìí sí Kétu ṣó máa tó 20 minutes o tí ó bá tó. 20 minutes kẹ 20 minutes báwo. ló bá ṣe jú èsì láti la protect bàbá gorí bíìsì yẹn sọ̀kalẹ̀ bí ọjà Dálékọ́. Ibẹ̀ yẹn ìgbà kí bẹ́ẹ̀ ṣe júwe ní ibẹ̀ ìjúwe sí yẹn. kò jìnnà. àdúgbò lọ sí. báwo ló ṣe wá padà kò jìnnà. dírẹ́bà yẹn ló wá wà wálé padà ni. dírẹ́bà yẹn ló wà wálé padà. mo ti gbàgbé. nípa one way. ọ fún dírẹ́bà yẹn níbọn lẹ́sẹ̀ so yẹn ló wà wálé padà. so bọ̀bọ̀ wo ló gbé o àwọn aládùn àwọn ọmọ ó ṣe dá ọmọ ìgbé nọ sí bó ṣe gbé láti Fadé ni òun ló ní kọ́ máa òun ló sọ ọmọ ìgbé kọ́ máa gbóhùn lọ sáyé ṣá. mi mọ bọbọ nígbè mu bọbọ yẹn ni mo mọ n ti gbàgbé mi ò mọ orúkọ ẹ gọgọ bó tó gbé ọmọ yẹn kan ṣì ń sọ níjọ́ tí wọ́n ń sìn yẹn ẹ máa gbọ́ ẹ máa wọ fídíò wọ́n ṣì ń sọ níjọ́ tí wọ́n sìn yẹn. ẹ mọ̀ pé àlàyé gan ṣì wà òkè tí gbogbo èèyàn ń dúpẹ́ tán pòsì pé Olúwa ṣe o Ọlọ́run ṣe o gbogbo. bí wọ́n sọ̀rọ̀ náà ó sọ̀rọ̀. ó wà òkè bẹ́ẹ̀ ni ó wà òkè ìgbà tó máa di pé ó dológun transfer yẹn náà ni. nǹkan tí àwọn èèyàn ṣe nílé pé owó ti dé àlàyé ti fira lẹ̀ pé òun ló Ìjayà òun ṣe irú èèyàn bẹ́ẹ̀ ṣe irú èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ máa sọ pé kìnnì ẹ̀mọ̀ owó tówó bá ti dé nǹkan tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wà nìyẹn. ẹ mọ̀ lọ́jọ́ tí kìnìún yẹn ṣẹlẹ̀ àkọ́ni gbogbo yìí ṣe sọ́ọ̀sì kò mú ẹnì kankan lẹ́yìn ṣèlú kò míyàn kankan lẹ́yìn náà àfẹnitọ́ ló fẹ́. òun ni mò ń sọ fún yín pé bọ̀bọ̀ kan tó pa ní tó ń jà ìyẹn tó ń ṣe kinní fún Gbẹ̀jàmí Àmìlà ìyẹn 3 months ìjọ tó pé 3 months gangan
ọjọ́ yẹn náà lọ pa Tóbi iye náà wọ́n mú ṣẹlẹ̀ ní Sùúrùlérè ni kò séèyàn kankan lọ́dọ̀ ẹ̀ ó ń dá lọ lé ni wọ́n máa ń jẹ́ kó dá wà ní wọn ò ní ẹrù kú èèyàn kan wọn máa ṣọ́ wọn tó bá ti dá wà lọ́ máa sáré fún wọn ní information yẹn wọ́n máa ń jẹ́ kó dá wà ní because tó bá wà pẹ̀lú ẹrù kú ẹ̀ kò bọ́ sí. Àgálì. Ìyẹn náà union òun náà Àgálì yẹn náà union. Ìyẹn ò ń ṣe union but wọ́n ṣiṣẹ́ fún Gbàjàbí àbílà. Possible kí Tọ́ba gan ti jẹ ìwọ ẹ̀rọ bẹ́ẹ̀. No. Jẹ́ ìwọ no. Àní bọ́n ṣe pa bàbá Àgálì yẹn náà ṣe pa ṣẹ́rí ikú wọn yìí. Ẹ mọ̀ pé election ti ń bọ̀. Ó pín sí bóyá iye tàgálì yẹn èmi ò mọ̀ because Àgálì ò kì í ṣe junior but ó ń ṣiṣẹ́ fún Gbàjàbí àbílà ìyẹn òun ti tiẹ̀ ẹyẹ gbogbo ẹ̀ ẹ̀kíní lòun ṣe so APC gbé kéré àbí kí náà kọ́ ẹ̀ so bóyá àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀rọ pa ẹgbẹ́ òkùnkùn bí òun ló pa òun because iṣẹ́ tó òun ń ṣe yẹn everybody mọ̀ òun ń ṣe yẹn bí dẹ́n ṣe fún Gbàjàbí àbílà but Tọ́ba ò ṣe ẹgbẹ́ òkùnkùn everybody mọ̀ kò ṣe ẹgbẹ́ òkùnkùn ó ń fún wọn ní nǹkan wọ́n lè salute but kò sí ọwọ́ ẹ̀ bẹ̀ Tọ́ba fúnra rẹ̀ wo Tọ́ba fúnra rẹ̀ ogun ni àyè tó máa ń gbéjà pàkọ́rùn nígbà táwọn lọ sí skul nílẹ̀ àwọn máa ń ìjàpá máa wà lọ́rùn ẹ̀ báyìí ni nígbà tó ń ṣe OPC ní Mushin bàbá aládò kò sẹ́ni tó wọ́n bàbá aládò bàbá yẹn ogun kan òun nìkan ló kojú bàbá aládò aládò ogun tó fi ṣèpọ́nlẹ̀ ó kojú ẹ̀ báyìí. Mo kẹ́yìn yá mi ní bàbá mi. Bàbá fún Táyé mo kíyàn. Ṣé rí Ọlọ́run ṣàánú wa onílẹ̀ Yorùbá yìí? Ọkọ̀ tó máa kọ́ fẹ́ sọ ni pé kò sẹ́ni tá máa fi ọwọ́ kò sẹ́ni tó máa bọ́ sínú fúru ẹ̀ tí ò nùrù mí o. Ẹ mọ̀ kọ́ tó máa dùn mí pẹ̀lú àwọn bọ́dà wa yìí torí bọ́dà wa ni wọ́n kò sẹ́ni tó máa nírú àwọn òkú báyìí nínú ìdílé àbí ládùúgbò tí máa ní pé ikú ò ní dùn. Ẹ̀wọ̀n tó máa ń ṣe àwọn bọ́dà wa yìí èmi ò ń ṣe jagunjagun ni ò ní jẹ́ tí mò ń ṣe jagunjagun ní ẹ̀yìn ìyàwó yìí bàbá wa ní oòrùn tó bá gbàdúró sùn ẹ̀ ó máa gbẹ. Ẹ mọ̀ kò tẹ́ ẹ rìn ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń ta mọ́ra nígbà tẹ́ ẹ ti dèbí tẹ́ dé ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ fẹ́ bí a fẹ́ jáde ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń ta mọ́ra kàtó gúnlé tó jó gúnlé tẹ́ pé ẹ ń fèsì ogun ẹ mọ̀ kò tẹ́ ẹ rìn owó máa wá dé ipò máa dé ọlá máa dé ẹ wá relax. Wọ́n ẹ̀yin ìyàwó ẹni pé aróko la fẹ́ pa mẹ́rin tí kò kópa yẹ jẹ. Ogun lè ṣẹlẹ̀ ẹni tí ẹ lè bógun lọ ogun lè ṣẹlẹ̀ èyàn bógun èyàn olùbọ́lá ńlẹ̀ ipò tí ẹ bá bá rẹ̀ pé òun jẹ́ jagunjagun torí wọ́n ní ẹ̀yin ìyàwó ẹni pé ọjọ́ ogun là mọ̀ wúlò ọmọ burúkú bẹ́ẹ̀ ni so kò lè sí kúrò ẹ̀ má ṣẹlẹ̀ kúrò ẹ̀ má wà bó ṣe wà nílẹ̀ Yorùbá ló wà nílẹ̀ Haúsá ló wà nílẹ̀ Gíní káwọn bọ́dà wà kọ́ yìí máa para wọn mọ́ ṣé máa dúró àwọn ẹbí tí ikú bọ́dà wa ètò ti affect àwọn yàtọ̀ báyìí wọ́n máa wà bẹ́ẹ̀ pé wọ́n máa retí pé tó bá máa gba ìgbà kọjá wọ́n máa fáwọn 2000 bẹ́ẹ̀ pé 2000 yẹn wọ̀ lè rí mọ́ 2000 bẹ́ẹ̀ gbà ní ọwọ́ tó bá dé ojúmọ́ yẹn ó níbi tí 2000 yẹn dé ní inú ẹ̀mí wọn tẹ́ pé wọn ò ní òpó rárá kí láà gbé kí ló torí owó torí òpó ẹ̀dẹ̀ máa nǹkan tẹ́ pé ẹ ti ṣe fúnra yín láti bí 10 years 20 years back àmọ́ tẹ́ kó fẹ́ gbá àwọn nítorí mọ̀ pé mo sì wà ní under conversation yìí báyìí tó jẹ́ àwọn bọ́dà ọ̀nà wọn alágbára ní pé ẹ mọ̀ kó tẹ́ rìn ẹ mọ̀ ní tẹ́ rìn kẹ́ tó débi tẹ́ dé ṣé ẹ kí máa túra yín lẹ́ni wọ́n túra wọn lẹ́ni náà kí wọ́n tó lè fi òwúrọ̀ ọ̀tà bọ́ fún láì pé wọ́n náà wà wọ́n lẹ́ni ẹjẹ́ tẹ́lẹ̀ kùnà o. àwọn ọmọ bóyá wọ́n ti ń rò lọ́rọ̀ ni wọ́n ti nà ní nǹkan bóyá bí wọ́n ti ń gbé wọn káàkiri hospital wà ẹni sí lè yẹ wọ́n ti fún ní wọ́n ti ṣe nǹkan míì fún torí mi ò bí pé èèyàn lè gbé òwúrọ̀ ọ̀tà bọ́ nǹkan tó bá fi lè mú yàn gbé òwúrọ̀ ọ̀tà bọ́ òde nǹkan tó bá fi lè mú èèyàn gbé owó ọ̀tá àbọ̀ tí ò kú lẹ́ẹ̀kẹsẹ̀ tí wọ́n fún níbọn ló tẹ́ pé orí níbọn yẹn ti bà tẹ́ni ẹlẹ́sì lè máa sọ̀rọ̀ jáde lẹ́sẹ̀lẹ̀ tí mi ò bí pé ikú yẹn ló pa nǹkan mìíràn tó padà ṣe fún. káwọn bọ́dà wa yẹn kọ́ yìí máa túra lẹ̀ ẹ ti lówó láti ṣoògùn ẹ lówó láti rúbọ ẹ
ẹ bá kẹ́ni kan tọ́ yìí kọ́ máa fẹ́ ti tọ́ yìí pé kẹ́ máa túra lẹ̀ tani ò bá máa dé bàtẹ́sùn tani ò bá máa gbogbo pé àbá fẹ́ jáde síbi tí mo lọ yìí ṣé kí n máa lọ sọfọ́nì kẹ́ máa lọ mọ̀ sí ògo ẹ̀ gbọ́dọ̀ lọ ẹ̀ náà ilẹ̀ Yorùbá náà ń pè mí báyìí ẹ wá owó pàtí kọ́lé yẹ kẹ́ máa lọ wọ́n yìí bá ti ẹ̀kọ́ ẹ̀pẹ́ yìí gan owó pàtí kọ́lé yẹ kẹ́ máa lọ yòókù àwọn bọ́dà tó máa pa ọkọ̀ máa ń dùn ní pé kí ló ń tẹ̀ ẹ má para yín mọ́ ẹ wà unite ẹ wo ẹ jẹ́ ń dákẹ́ lọ́jà kí ní ìkọ̀tẹ̀ ń kamilá láti ìgbà tí mo ti gbọ́ gbogbo ẹ̀. kò sẹ́ni tí ò ká lára kò sẹ́ni tí ò ká lára. tí bá béèrè lọ́wọ́ yìí. ṣé ẹ rò pé NURTW National Union yẹn ṣe rò pé institution tó dáa ní Àbújá kí ìjọba bá ní òun àti cultism àwọn tó ń ṣe cult. bàbá mi ṣé kí n sọ tọrọ fún yín. Yes sir. ṣe rí ipò yẹn bóyá cultism ni àbí national ó ti wà láti ti kọ́ ṣe ló ti rẹ̀ wọ́n máa regulate wọn ni kò ṣe pàǹdì náà wọ́n dá pé rí àǹfààní tẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni. ta ló sọ fún yín pé kò ṣe bad? Who told you that? ẹni sùkú ẹ jẹ́ kí n land now brother. Okay sir. Land ṣe rí tí ìyọ̀bá wà nípò jẹ́ pé ẹ̀yin náà kò sẹ́ni máa fọ́ bọ̀. kò ń ṣe gbogbo yàn lọ́lẹ̀ kọ́ bọ̀dé ẹ̀kọ́ rùn gbẹ̀ yẹn lọ sá. bàbá mi ẹ̀ tún ta ẹ̀gẹ́ nǹkan tẹ́ ń tẹ́ láti sọ yín bẹ́ẹ̀ bí pé gbogbo yàn ló ní iṣẹ́ burúkú tó ń ṣe. I am not one of them and I will never condone bad behaviour. ẹgẹ́ tí ní sìn. bàbá mi no I will never mo ṣe pé àtúkọ̀ ọ̀tí o àti NURTW ìjọba òṣìṣẹ́ nínú they have to ban them. It has to be banned. Gbogbo láti bàbá bẹ̀ ní sùúrù bàbá bẹ̀ ní sùúrù gbogbo ṣe kọ́ bàbá bẹ̀ ní sùúrù láti lò lẹ́wọ̀n. bàbá bẹ̀ ní sùúrù bẹ́ẹ̀ ṣe wà bẹ́ẹ̀ ni má máa jagun pẹ̀lú pọ̀ bẹ́ẹ̀ ni má jagun pẹ̀lú pọ̀. kéèyàn kan lè fẹ́ nu pa ojú ti bọ́ lọ. ṣé ẹni máa fẹ́ nu bá tẹ̀yàn jẹ. ẹ má dáhùn. ṣé ẹ gbàgbé yẹn kọ́ ẹ máa para ọmọ mọ̀ọ́dé kill yourself. ẹ ti lówó ẹ má tura lẹ̀ mọ́. owó ti wà láyé dẹ́ pé ìjọba la máa bẹ̀ kọ́ bá ní NURTW. mò ń bọ̀ ẹ jẹ́ sáré fún yín ní case study kan. èèyàn tó owó jọ àbẹ́yàn lọ yáwó ó lọ ra bọ́ọ̀sì wọ́n dẹ̀ sọ pé kó sanwó bọ́ọ̀sì ẹ̀ bí abẹ́ in the next 3 years or 4 years àbí márùn alóra àwọn ní kó máa sanwó. onírójú owó àwọn agbèrò wọ́n á na conductor wọ́n á na driver wọ́n á yọ ilẹ̀kùn mọ́tò. You understand? Do you think it's a good thing? ṣé máa dúró àwọn èèyàn tó pípẹ́ tó ti ní lára àwọn national ló ń ṣe gbogbo kí ni. bàbá mi lọ́wọ́ wọn ò ń ṣe yẹn mọ́ wọn ò ná driver mọ́. àwọn ló ń ṣe gbogbo àwọn tíkẹ́ẹ̀tì oríṣiríṣi tó ń jà tó ní jẹ́ káwọn kan àwọn bus driver kọ́ rí ojú èrè. It has to be banned. ìjọba ò mọ nǹkan tó ń ṣe because they're losing billions. òun lọ pípò yìí lọ́ṣẹ̀ kọ́ máa pín mọ́tò kọ́mà náà ń pín mọ́tò mo gbọ́dọ̀ ẹ̀ nílé ayé ẹ̀ ń pín mọ́tò fún wọn yẹn SUVs 135. kí ló dé ṣé mọ́tò yẹn bí inú ni. my sister my sister ikọ̀ burúkú ni ikọ̀ burúkú ni ayé sọ̀dà. èmi ò ṣàjẹ́ ní owó wọn kò dẹ̀ ní mí lára. you have to say the way it is. ìgbìyànjú kọ́ bẹ́ẹ̀ wọ́n ní káàkiri ṣe máa gbogbo wọn ò lè sùn kápọ̀ ní sùn. èèyàn kan lọ́ ní lára kó tó lọ máa tọ́ ọ sì ń tọ́jú ọ̀wọ́ kan ọ sì ń tọ́jú ọ̀wọ́. public funds ní gbogbo wọn náà sọ yìí. ẹ mọ nǹkan tí kò kí ṣe láàyè náà. ẹ mọ nǹkan tí wọ́n ṣe é máa yẹ àwọn kan ń sọ ẹ tí kí mo lè sọ ok àti tó sọ pé tó bá sálọ yẹn tó ní jpron sálọ yẹn baálẹ̀ ò sálọ o kò sálọ o baálẹ̀ tó ń sọ bó jẹ pé sí ni o bí lọ́la jẹ́ bá dára lóhùn òṣòwò sálọ yẹ kò lè fún nọ́mbà baálẹ̀ sí orí kò sálọ o ó wà ní fàdé yìí ó wà ní fàdé yìí nǹkan kò ṣe o ó wà ní fàdé yìí bó ṣe bàbí sọ̀rọ̀ ó ní kí kò sálọ àti ìfẹ́ bá sọ̀rọ̀ kò sálọ. ẹni sùúrù sáà thank you for information ẹ fún ọ dà bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ẹ ṣe sọ̀rọ̀ ó lè má yé wọn ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ṣe wá lẹ́jọ́ bá wọn tọ̀ wọ́n lẹ̀ sí ẹ lódà ṣó ti yé yìí. mo lè fún bàbá rẹ̀ báyìí kó pe bá lẹ̀. ọmọ yóò ṣàgbàpọ̀ ń kaṣọ wálé. ẹni sùúrù ẹ̀jẹ̀ má ti.
ẹ kì í sọ̀rọ̀ kan fún yín. ẹ ní láti fún wa lọ́ba àwọn àìsàn pẹ̀ parọ́. irú ọmọ kan sọ fún yín ṣẹ́rí ẹ tó bá pààyàn ṣẹ́rí ẹ tó bá pààyàn ó máa pààyàn náà ni. ṣẹ́rí mo sọ bíi 2013 2014 baálẹ̀ àti tọba wọn máa ń ka scores ni. nígbà mo ti palẹ̀ lẹ́ni ọ̀ tí mo sọ ìkọ̀nfàmù ni torí mo ní bísíǹsì ń bẹ̀ ọ̀dọ̀ baálẹ̀ lèmi wà àwọn tí wọ́n rà sáìbà ọ̀ tí tọba àti àmọ̀dé ọ̀ tọ́ba ti géèyàn lórí dẹ́ pé wọ́n dẹ̀ fi play ball láti ọ̀dọ̀ Jébron wọ́n fi play ball báyìí wọ́n géèyàn lórí wọ́n dẹ̀ fi play ball sọ fún mi ní nǹkan tí mo mọ̀ wọ́n fi play ball lọ́dọ̀ tiwọn lọ́hùn wọ́n ṣe ìparí àfún báyà tí tọ́ba kò tí ì di 2020 gbogbo ẹ̀ lèmi wà èmi mọ̀ wọn ni ṣẹ́rí àwọn tọ́ba wọn àti àwọn wọ́n ti sọ business tì mí ni torí tọ́ba bẹ̀rẹ̀ báyìí wọ́n kọ́ nígbà ìpolówó rọ̀ lẹ́ báyìí wọ́n máa ṣùtà wá tó dá side wọ́n máa dàgbọ́n bolè sọ́nà tó dá side ni wọ́n dé business tẹ̀bi dẹ̀ ń ṣe ọ̀yàn máa ń sá pé wọ́n ti ń ṣùtì ọ̀yàn níbẹ̀ yẹn o àwọn ò lè wá síbẹ̀ yẹn mọ́ ìbùkún tọ́ba nínú business tọ́ba wà nínú business mi wọ́n máa sá lọ́pọ̀ ìwọ̀n kìíní ó ti yé yín ẹ wò ẹ bẹ́ẹ̀ kí n sọ gbogbo ẹni orí afẹ́fẹ́ la wà yìí nǹkan mo fẹ́ sọ fún yín mi ì fẹ́ sọ̀rọ̀ jù mo mọ àwọn méjì bó ṣe ní kankan nìyẹn ṣé máa parọ́ ni tàlọ́mọ fàdé yìí bí tàlọ́mọ mú ṣe ń bí tàlọ́mọ fàdé gbogbo wọn ni mo mọ̀ ẹgbẹ́ ọkọ̀ fàdé yìí wọ́n ni mo mọ̀ ọkọ̀ fàdé yìí fún sáré lálẹ́ yìí. 2003 àti àmọ̀ tí wọ́n àti ọjọ́ tó bára wọn fà á ní ẹ bá ìkọ́ parọ́ fún ìjọba àti àmọ̀ ọjọ́ máa ń bára wọn fà á ní wọ́n sọ wípé ìtẹ́ pé bí ṣe pé bọ́tù wọlé báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ń dàbọ̀ bolẹ̀ fáwọn àti ọ̀dà sáìdì ní àwọn àti Jébron pápápápápápápá ọ̀yọ́ mẹ́ta lọ́pàá ọ̀dẹ̀ kaskọ́ọ̀sì ni ẹgbẹ́ náà sọ bẹ́ẹ̀ ẹni wọlé sọ bẹ́ẹ̀ ọ̀dẹ̀ kaskọ́ọ̀sì ni ẹ wù mí fẹ́ gbogbo wọn sọ̀rọ̀ ní fẹ́ gbogbo wọn sọ̀rọ̀ tán kò jù bẹ́ẹ̀ lọ gbogbo wọn ti sọ̀rọ̀ wọ́n jọ ń para wọn ni ó ti yẹ iṣẹ́ rí ẹ tó kú yìí ó ti rán àwọn èèyàn tí mo mọ̀ ọlọ́pàá balẹ̀ èdè mo pe balẹ̀ pé ọ̀rọ̀ ẹ̀wọ̀n báyìí ọlọ́fẹ́ apá ẹ̀ o balẹ̀ ní alájí ẹ̀ ṣe ó wá bá mi lọ́fíìsì mi ni mo lè fi nọ́mbà Jébron kẹ́pẹ́ sí yẹn gbọ́ Jébron ògiri nílé ó dàbọ̀ jọ ó wà ní ọ̀fọ̀ àti ṣe wà yìí kò sá ẹgbẹ́ mi mọ́lẹ̀ àtẹ̀mọ̀. ẹ̀yin kọ́ ẹni tó lu pàkẹ́tì inú gbé bọ́lẹ̀. òkè láwọn pàkẹ́tì ẹni tó sọ̀rọ̀ ó máa gbàgbé nǹkan tẹ́ ẹ̀ sọ náà. ẹ má yí pàkẹ́tì mi ìfẹ́ sọ̀rọ̀ jù ni mo ní wúmọ̀ àrà tó lọ pé yàbọ̀ tó pé ẹni ẹ̀fẹ́ sọ̀rọ̀ but. ó ti bíbẹ̀ lára wa tí yóò bá ti sọ̀rọ̀ ẹ má yí pàkẹ́tì wọn ẹ tẹ́ yí pàkẹ́tì láti ilé aláriwo náà àbẹ̀rẹ̀ tí ìgbà wà tí. àti àmọ̀ ó ṣe ní Jébron sálọ báyìí pé ló sálọ báyìí gbogbo Jébron ṣe ti sọ wá gbọ́n ló ti sálọ ó ti sálọ báyìí wà láti ṣe ẹ̀ ń pèlè fún wọn ni òun wà ní ọgbà náà kó dẹ̀ bọ́ wọn fẹ́mọ́ọ̀sì gbogbo wọn school boy gbogbo wọn ni mo bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bàbá wà ká. ọ̀tẹ́ni yẹn ṣe sọ bẹ́ẹ̀ ni pé ẹ mọ tó ṣẹlẹ̀ information tó fáwọn náà ni wọ́n ṣe sọ bẹ́ẹ̀ so ibi ìṣẹ̀lẹ̀ máa fi ẹ̀fọ́ wá lò ó dàbí ẹ̀ṣẹ̀ tí wọ́n ìlú gan ẹ fẹ́ gbọ́ kíkó sínú ọ̀kadà kan ló fi lọ pa o inú mọ́tò ló wà báyìí òjò ń rọ̀ ọjọ́ yẹn níjọ́ Sunday òjò ń rọ̀ wọn ò tún fún yín tó òjò ń rọ̀ ọjọ́ yẹn kò sí tó wà ń ta wọn ò sí ta òjò ń rọ̀ ọjọ́ yẹn ni so òun wá wọ bó ṣe wọ eré àbáyé ni bọ̀bọ̀ fọgànàṣà yẹn fún lómúṣẹ́ lẹ̀ òjò ń rọ̀ báyìí ni wọn ò tẹ́tẹ́ fẹ́ gbọ́ wọn ò tún bá mọ́tò ẹ̀ lẹ́yìn ẹ wò ó dàbọ̀ jàre ẹ máa bá yín sọ̀rọ̀ wọn bá mọ́tò lọ gbogbo yẹn bọ̀ nígbà mọ́tò ẹ̀ lẹ́yìn ẹ má parọ́ gbọ́dọ̀ ẹ má lọ gbọ́ bọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àbá sọ. gbogbo yẹn ẹ bá sọ sórí yẹn ó ti yẹ ojú rọ tó Sunday bí. sọ pé èfojú ìta wá ń sọ kò dáa. alẹ́ Sunday báyìí alẹ́ Sunday báyìí àtàwọn alẹ́ Sunday báyìí òjò dẹ̀ rọ̀ gbogbo yẹn òjò ń rọ̀ ẹ̀ lọ́bẹ̀rẹ̀ òjò ń rọ̀ so kò sẹ́ni bọ̀dí ń ta. ẹ sà Mr. Sam mo ní béèrè fún yín sà mo mọ̀ bóyá yín lè béèrè ṣé ẹ rò pé nǹkan tí àwọn NURTW àti kọ́ọ̀tù tó ń ṣe ṣé ẹ rò pé tó ṣé ẹ rò pé alright that's fine ṣé ẹ rò pé it's about time fún ìjọba láti caution wọn àti kọ́tẹ̀ bá ní NURTW. ìjọba ló ń lò wọn ẹ̀gbọ́n mi ìjọba ló ń lò gbogbo wọn ṣé èèyàn mọ̀ ni ìjọba ló ń lò wọn àṣírí gbogbo fi olórí yà wà bẹ́ẹ̀ sí ẹ fẹ́ gbọ́ olórí tó wà bẹ́ẹ̀ ìjọba ló ń lò wọ́n ẹ̀wọ̀ ìjọba ló ń lò wọ́n olórí tó wà bẹ́ẹ̀ yìí gangan ibo ló kó gbọ́n wọlé wọ̀lú
ìjọba ló ń lò wọ́n náà kí lè expect ẹ̀dẹ̀ mọ́ ìkọ́ tó ti ṣe fún ìjọba àṣírí wà lọ́wọ́ àwọn abáyẹ kàdá kẹ́kọ̀ọ́ tó ṣe fún ìjọba yìí pọ̀lì. ẹ mọ̀ pé àwọn náà máa ń dìbò fún ìjọba wọ́n jọ ń lo àwọn ìbò ṣe pé ìjọba ló ń lò wọ́n o. ṣé má rí àti àmọ̀rí etí ìjọba ń lò lára wọn ló pọ̀ jù. àṣìbùsọ̀ wọ́n jọ ṣiṣẹ́ àwọn náà fẹ́ ká fún ìjọba. ìjọba ló lò wọ́n àmọ̀rí ẹ máa gbọ́ tó tọ́ nílò wọn ní time election sí. àtàmọ̀rí ṣe tó bá ní ẹ kì í fún yín lọ́rọ̀ kan tó bá ní èèyàn mẹ́wàá kan kú ní balógun yẹn. ẹ wò àṣírí lẹ ń gbọ́ lórí ọ̀rọ̀ Toba Ijaya àṣírí lẹ ń gbọ́ yẹn o ẹ gbọ́ bí wọ́n ṣe sọ wípé òun náà ti gbẹ̀mí àwọn èèyàn sẹ́yìn ẹ gbọ́ bọ́n ṣe sọ wípé wọ́n ń fira wọn cascos ẹ gbọ́ bọ́n ṣe ń tú àṣírí òun lèmi náà ṣe sọ wípé olè ò ní jàgbà kó má ṣe lójú fèrè tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú kó tó lè di wípé àwọn kọ́kọ́ máa di pàpà wọ́n fẹ́ lọ́ọ́ fìbọn pa lágbájá ẹ wò dáadáa ó ṣeé ṣe kí lágbájá yẹn náà kó ti fìbọn pààyàn rí èmi ò sí ń bẹ ojú mi ò tó bọ̀ ohun táwọn èèyàn sọ òun náà là ń gbọ́ torí pé lẹ́yìn ikú Toba Ijaya yìí oríṣiríṣi ìròyìn oríṣiríṣi information oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ló ń jáde ẹ jẹ́ ká máa ṣe dáadáa ẹ jẹ́ ká máa ṣe rere ire ló pé o ìkà ò pé kò dẹ̀ sí àṣegbé àṣepamọ́ ló wà o lè ṣe kó o ti mú jẹ o ti jẹ lọ o ò jẹ lọ o ọlọ́run bẹ́ẹ̀ sún ọjọ́ ìyẹn síwájú ni tásìkò bá tó ṣíkún báyìí ni ọlọ́run máa mú ẹ ọlọ́run kò kó dẹ́ni tí ò lè mú ẹ̀yin tó wá jẹ́ wípé kẹ́ ẹ máa fẹ́ra yín cascos òun náà lẹ́yìn láàyò ẹ bá dákun ẹ bá dábọ̀ ẹ bá fi yèdénú ẹ bá jáwọ́ kò nínú àpọ̀n tí ó yọ kẹ́ máa da omi lákanú kí là ń gẹ́ni nínú pé à ń fi ẹ̀mí ara wa ṣòfò kí là ń gẹ́ni nínú pé à ń wéṣì ẹ̀mí ara wa ẹ jọ ṣẹ́ni tẹ́ ẹ pa yín sìn ṣẹ́ ẹ lè jí padà kí wọ́n láǹfààní ẹni tẹ́ ẹ pa tẹ́ lè jí